Tóyìn tòmátò pèpèrèǹpè pèpèrèǹpè ẹ̀yin tèmi ṣé wà òkè ẹ̀yin tèmi báwo ni o ṣé wà ṣé dáadáa lẹ wà lágbára Ọlọ́run àjíǹde ara máa jẹ́ fún wa èmi ọmọ yín tún ti dé o àbúrò yín pàdé yín Tóyìn tòmátò ọmọ olókè àgbègbè gbèjé ń jẹ̀bú igbó ọmọ tàǹgìrà máa sàn ọmọ orí mọ Lucy mo tún ti dé o adẹ̀kú ìpalẹ̀mọ́ ọdún iléyá lágbára Ọlọ́run owó tá a máa fi rìn Ọlọ́run máa pèsè fún wa kí la fẹ́ bá wa sọ lórí program lẹ́yìn ẹ̀yin ọkùnrin la fẹ́ bá sọ̀rọ̀ ẹ shine face yín kẹ́ tó sọ pé fẹ́ settle down àwọn obìnrin mi wà tẹ́ pé first day tó bá ti rọ́kùnrin báyìí lọ́ti bẹ̀rẹ̀ sí ní tọrọ owó máa ń sọ fẹ́yìn obìnrin wa ẹ marry for love ni ẹ má máa marry for help kò jẹ́ kí ẹ máa béèrè all the time lọ́wọ́ ọkùnrin ẹ̀yin ọkùnrin obìnrin tẹ́ bá fẹ́ fẹ́ ẹ jẹ́ kó jẹ́ obìnrin tó ní ọ̀yàyà tí kò kí ń parọ́ tí kò dẹ̀ kanra obìnrin tó máa mú yín rẹ́rìn obìnrin tó yẹ kó tẹ́ bá wà nínú problem ó máa rẹ́dì láti fi ẹ̀rín àpárá eré ipá tó máa rẹ́dì láti fi tù yín nínú nígbà ìṣòro obìnrin tó bá fine obìnrin tó bá responsible ló yẹ ká fẹ́ kò ń ṣe obìnrin tó yẹ pé kọ́kọ́ máa múra jàùjà obìnrin tó bá lè pray prayer is the master key àdúrà nínú home nínú marriage kò ń ṣe nǹkan kékeré rárá ilé tó bá dẹ̀ ń tò obìnrin bẹ ní o iṣẹ́ kékeré kọ́ lobìnrin ṣe tẹ́ bá lọ fún obìnrin tẹ́ gbogbo ọjọ́ ayé ẹ̀ àbí kó make up kó dàbí gàrẹ́tà kó ṣá ìkànnà bí àṣà kó ṣe gbẹ ìjọ mẹ́lẹ̀ ẹ̀ fi ṣe yẹn gbà ẹ fojú ẹ ṣáì fèsì yín obìnrin tó bá prayerful ló dáa láti fẹ́ obìnrin tó bá love yín tó dẹ̀ ń ṣó ẹ mọ̀tọ́ ni kóbìnrin love yín àìmọ̀ obìnrin tẹ́ pé níṣẹ́ ló máa ń gbé boyfriend náà sápamọ́ lórí social media obìnrin tó lè display yín tó lè tí ò ní hide yín tẹ́ pé kò sí anywhere tí ẹ bá wà báyìí wọ́n á wò pé wow she's in love tó love yín tó dẹ̀ ń ṣó òun ló yẹ ká máa fẹ́ ó dáa ká fẹ́ obìnrin tó tún ní common sense àwọn obìnrin mi wọ́n kàn fáìn náà ní common sense àwọn obìnrin mi wà tẹ́ pé nígbà ìṣòro wọ́n máa jápa ni ẹ̀yin ọkùnrin ó dáa ká fi obìnrin tẹ́ pé ó lè dúró tì yín nígbà tẹ́ wà ń bẹ àti nígbà tẹ́ sì ń bẹ obìnrin tẹ́ pé ó lè sọ̀rọ̀ yín pé ọkọ mi tẹ́ pé ó máa dúró pé yes kò sí nǹkan kan sẹ̀ ọkọ mi ó máa lè fight fún yín lẹ́yìn yín àti lójú yín obìnrin tẹ́ pé gbà ìṣòro ẹjọ́ máa wà nínú ìṣòro yẹn papọ̀ ni tí ò ní sá fún yín obìnrin tó yẹ pé nígbà ìṣòro àti nígbà tó le àti nígbà tí ò le tó máa dúró tì yín ló dáa láti fẹ́ obìnrin tó good on bed tó wà sexy tó máa ṣe style máa fún yín ní òye yín á ṣe ògbélé òye yín á ṣe àwọn style oríṣiríṣi ṣùgbọ́n alájá gbogbo ẹ̀mọ̀ mi fẹ́ máa fi ẹ̀mọ̀ mi fẹ́ máa fi gbogbo ẹnu sọ ó máa lè gbé kíní yín sẹ́nu á gbé kùkùmbá yín sẹ́nu á sọ̀ kín á ṣe many good things fún yín lórí bed ó dáa láti fẹ́ ro obìnrin bẹ́ẹ̀ o because tẹ́ bá lọ wo ẹwà nìkan tẹ́ ẹ̀ wò yẹn tó bá yẹ máa jáde lọ padà lọ bóbìnrin tó ugly tó mọ ti bí ṣe ẹ̀ǹjẹ́ ní ẹ̀fẹ́ ìyàwó mi ó fine kò dẹ̀ mọ ti bí ṣe kò sẹ́ni tó máa kọ́ yín kẹ́ tó bọ̀ ta lọ bẹ́ẹ̀ tí ò fine tó yàwó yín tó mọ ti bí ṣe so yẹ kẹ́ ẹ shine lójú yín dáadáa obìnrin tó wà sexy obìnrin tó ní tẹ́lọ́rùn kò yẹ yín òun ló yẹ ká fẹ́ ẹ̀yin obìnrin wa náà tẹ́ bá ń search àwọn nǹkan kó wà tó yẹ ká ṣe bọ̀ máa sọ yẹn ní orí next program mi ní rí ju lọ lórí ètò mi lẹ́yìn ìpàdé wa ti di ọjọ́ ìyànjọ́ rẹ̀ èmi ní tiyín tòótọ́ Tóyìn Tòmátò.